dé yìí tí à ń ṣe yìí àfi ń dúpẹ́ fọlọ́run ni torí ẹni tó fẹ́ wá sọ àtẹ̀ntà wá sọ fún àtàwátà wà ń kalẹ̀ gan kò sẹ́ni kankan tó lè sọ wa tó ju ọlọ́run ọba nínú ẹ̀ lọ. alhamdulilayi. ọmọ wa tò ní akínwó àlùfáà wa níkàlẹ̀ ọlọ́run dàkún jẹ́ kárí yín pẹ́ o. amiina. akí amiru shabab ọlọ́run ní jẹ́ ó dàrú. amiina. ọlọ́run wọlé àfẹ́ ọlọ́run ní jẹ́ ó dàrú. amiina. mudarisul awwal afọwọ́ alijamali ṣe. kò ní bàjẹ́ lágbára ọlọ́run. amiina. akila hawla wala quwwata. ilà bilali. nítorí àsìkò àti pé àwọn àlùfáà ń bọ̀ ní ààyè yìí àwa tá a bá sì jẹ́ tinúlé àtúgbọ́dọ̀ máa fa nǹkan gùn mọ́. bẹ́ẹ̀ni. mo kí bàbá ọmọ eléyìí tọ́lọ́run tó ṣe fún wa ọlọ́run dákun má jẹ́ padà sunkún lórí ẹ̀. Àmín ya Allah. ọlọ́run dákun má jẹ́ padà sunkún lórí ẹ̀. Àmín. bọ́lá bíbí àná Muhammad. Sallallahu alayhi mo wa kí ajiwa Idris bá a sì máa ń sọnù Abu Sinatullah ọlọ́run ní fi yín sílẹ̀. amiina. tá a bá ń pe bàbá ọmọ méjì náà ni àwọn méjèèjì náà nù ọba tó ti sọ yín di gíláàsì ọlọ́mọdé ẹ̀ fọ́. amiina. ẹ̀yin tẹ́ ẹ̀ kàńpé káyé tó mọ bí bẹ́ẹ̀ bá lọ gbọ́kàdá junction ẹ sáà pẹ́ lọ́lé ọ̀rẹ́ méjì kò sí bánà wọn bẹ́ẹ̀ o ṣùgbọ́n látara ìwà tí wọ́n máa ń wù náà ni ọba tó ti so yín pọ̀ báyìí ọlọ́mọ tún yín ká. amiina. atọrọ sọ ọlọ́run fún yín olúwa dákun má fi kú tó yà ọ́ pa yín. amiina. ọlábẹ akila hawla wala quwwata. illa billahi al-aliyyil àwọn azim. bàbá wa tí wọ́n ti lọ àwọn ẹ̀yà wa tí wọ́n ti lọ a tún fi wọn sọ́wọ́ sọ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá kẹ́ wọn amiina. ọlọ́run bá gẹ̀ wọ́n Àmín. ọlọ́run ṣekú ní sinmi fún wọn Àmín. òjò kẹ́ òjò gẹ̀ ọlọ́run dákun bá rọ̀ sí kábàárì wọn. Àmín. bí akila hawla wala quwwata. illa billahi àwọn bàbá al-aliyyil tí wọ́n wá ń azim. bẹ láyé àtàwọn ẹ̀yà wa alájà ọlọ́run dákun bá fi wọ́n sílẹ̀ amiina. ọlọ́run jẹ́mi wọ́n gùn fún wa dáadáa amiina. ni wọ́n mèremère tán bá wa ṣe lélẹ́yìí ọlọ́run dákun má jẹ́ fẹ́kún gbẹ̀yìn ẹ̀ amiina. ọlọ́run má jẹ́ fẹ́kún gbẹ̀yìn ẹ̀ amiina. la hawla wala quwwata. ilà bilali. wọ́n ní kí yá wá ìsọ fún ọmọ àti pèrún sọmọ létí nínú ilé gbogbo tó yẹ ká ṣe láti ṣe ṣùgbọ́n tá a bá kéré ìbọnú ètò yóò àmọ́ dàbí pé bóyá torí pé àwọn afọ́wò fẹ́ gbowó ni ò jẹ́ ká ṣe ló fẹ́ jẹ́ ká ṣe lójú gbogbo ayé náà báyìí ọmọ wa tí a bí ọlọ́run kádàrá kó mọ bẹ lọ́wọ́ àwọn ẹ̀yà wa bá náà ìta bá ti ń ṣe fún náà yóò mọ bá ń bi tó wà ní. a ṣe màwùsà tẹ́yìn ní kúlọ̀ àwùsù bí wọ́n bí fálàkì kúlọ̀ àwùsù bí wọ́n bí nọ́ọ̀sì lájọ ṣe gbogbo ata ń bẹ níkàlẹ̀ láwa ṣe ọba tó ní sọ rẹ̀ lọ́dọ̀ dákun bá fi sọ rẹ̀ sọ Àmín. ẹ dákun já sí àmínà dáadáa amiina. torí pọ́ ọmọ wa yìí ń ta bí fún náà ni pé kó wá wúlò fún wa láyé ọlọ́run má ṣe lé ọmọ tí ó padà takò wá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ amiina. má ṣe lọ́mọ tí ó takò wá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìámà amiina. bala bíbí àná Muhammad sallallahu bala alayhi wa la sallam. ilaha illallah Àmín. a kí ìyá ọmọ àsìkò tẹ́ dé iná da àsìkò sọ́ni ẹni sọ ni wọn. àsìkò sọ́lẹ̀ dé ẹni sọ́lẹ̀ yìí náà ọlọ́mọdé jí ń gbé amiina. Abdulsalam tó bá ń lẹ̀ náà ọlọ́run má fi kú tó yàwọ́ pa o Àmín. ọlọ́run dákun bá wó fún yín Àmín. àti sí nẹ́tàlá ọlọ́run dákun má fi kú tó yàwọ́ pa amiina. àwọn ẹ̀gbọ́n rẹ̀ nu wọ́n pọ̀ lọ́ọ̀ bẹ́ẹ̀ ọlọ́run dákun má jà sunkún lórí ọmọ. amiina. bí akila hawla wala quwwata illa billahi bisimilahi rahman rahim Àmín. qul a'udhu bi rabbil falak min sharri man khalaq wa min sharri ghasikin idha waqaba wa min sharri nafasati fil uqad wa min sharri hasidin idha hasada bisimilahi rahman rahim qul a'udhu bi rabbin nas malikin nas ilahin nas min sharri alwaswasil khannas alladhi yuwaswisu fi sudurin nas minal jinnati wan nas. ọlọ́run wọlé abá ṣe kéne wọlé abó ṣe lò fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ọmọ wa tá a bí yìí ọlọ́run bá a lò fún. Àmín. a mọ̀ yìí pé bẹ́ẹ̀ bá bímọ láyé ojú méjèèjì tá à ń wò ní níta máa fi ń ṣe náà ni kí wọ́n fi ń rí iná ọlọ́run má fọ́ lójú Àmín. àwọn yóò sàmì dáadáa. amiina. a mọ̀ yìí pé tá a bá bímọ imú kó fi gbóòórùn kó sì fọkùn mú jáde ọlọ́run dákun jó wúlò fún. amiina. bá a bá bímọ orí rẹ̀ a mọ̀ yìí pé làákà ìgbọ̀rọ̀ kún bẹ́ẹ̀ ni ọlọ́run dákun má sì ọmọ ẹ lọ́mọ tí ó gọ̀ amiina. ọlọ́run jó gbọ́n láyé amiina. kó wá rí ọgbọ́n nílò amiina. bẹ́ẹ̀ bá bímọ tó bá létí a mọ̀ pé kó fi gbọ́rọ̀ náà ni ntáyé bá ń wí ọlọ́run dákun jó gbọ́n ntáyé ń wí
Àmín. ọlọ́run má ṣe lòdì Àmín. ẹnu rẹ̀ afẹ́jọ́ yóò máa jẹun yóò máa wí yóò máa sọ ọlọ́run dákun má jẹ́ ó sì wí Àmín. ọlọ́run má jẹ́ ó sì jẹ Àmín. ọwọ́ rẹ̀ méjèèjì tọ́lọ́run bùn ọlọ́run jẹ́ ó wúlò fún Àmín. ẹsẹ̀ rẹ̀ méjèèjì ọlọ́run má sọ dàrọ̀ Àmín. gbogbo oríkìríkì ara tí mo wúlò fún èèyàn tí wọn kò èèyàn lélẹ́yìí ọlọ́run bá a lò ní sábàbí oríire fún Àmín. gbogbo tó wá kọ wá síwájú ọlọ́run tó jẹ́ kádàrá rẹ̀ ọlọ́run dákun jó sẹ́mọ́ ẹ̀ la Àmín. èyí tó jẹ́ tamburú ń bẹ̀ ọlọ́run bá a fagilé Àmín. gbogbo àtàwọn náà ṣe amínà ni àwọn ọmọ wa náà bẹ́ẹ̀ ọlọ́run bá a síbẹ̀ fún wọn Àmín. ẹ jẹ́ asámínà dáadáa Àmín. ẹ jẹ́ àṣẹ amínà dáadáa Àmín. Suratul Fatiha kó láti sílé báyìí àdúrà náà pọ̀ kọjá kí wọ́n mọ̀ ó wà. Abiyamọ làwọn tó wà ń ṣe kalẹ̀. Wọ́n ti yọ̀ǹda kò dí tilẹ̀ lọ́wọ́. ok Kò dí Suratul tilẹ̀ lọ́wọ́, Fatiha ìfọkànbalẹ̀. odidi kan Ee, ńlá ké ẹ̀rù ti ń bà fà. inú ilé yìí ẹ̀rù ti ń bà fà pé sí òní dí tilẹ̀ lọ́wọ́ báyìí. àfa tó tiẹ̀ gba máìkì dání yẹn ta ló fún Ẹ fi lé àfà àjọmọ̀ sí ni. ọ̀dà Ẹ̀hẹ̀. ọlọ́run kó wọlé àlùbáríkà Suratul Fatiha ní Ee. inú ilé méjèèjì ọlọ́run má sọ ẹkún síbẹ̀ Amina. ìwọ ọlọ́mọ bó ṣe ń yà àwa ti máa ń ta àyàsẹ́ mi báwọn Allah. inú ilé méjèèjì ọlọ́run má sọ ìbànújẹ́ síbẹ̀ Amina. gbogbo àwa táwa jábí amaláyè yìí ọlọ́run má jà fojú sunkún ọmọ Amina. ọlá dídá ní Muhammad Sallallahu alayhi ọlá wa la sallam. ilaha illallah Amin. àmín Suratul Fatiha odidi kan ọlọ́run jó rí bẹ́ẹ̀ bá ṣe ń fẹ́ Amin. آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ẹja sọ pé a fi lé ẹ lọ́wọ́ Olúwa àwọn àyàn ṣe bí ìmọ̀ ni. a fi lé ẹ lọ́wọ́ ọmọ tí a bí kó má máa sọnù Àfilé ẹ̀ lọ́wọ́. ọmọ wa tí a bí kó má máa sọnù Àfilé ẹ̀ lọ́wọ́. Olúwa a fi lé ẹ lọ́wọ́ Ọlọ́run Àfilé ẹ̀ lọ́wọ́. bàbá ọmọ a fi lé ẹ lọ́wọ́ Àfilé ẹ̀ lọ́wọ́. ìyá ọmọ a fi lé ẹ lọ́wọ́ Àfilé ẹ̀ lọ́wọ́. àbùsínàtì a fi lé ẹ lọ́wọ́ Olúwa Àfilé ẹ̀ lọ́wọ́. àbùsínàtù a fi lé ẹ lọ́wọ́ Olúwa Àfilé ẹ̀ lọ́wọ́. ká má máa kú ká má máa sọnù Àfilé ẹ̀ lọ́wọ́. Ajimobaraku ẹ má bọ́ sókè. Àfilé ẹ̀ lọ́wọ́. Fabdo Seme. Àfilé ẹ̀ lọ́wọ́. Àti fi lé. Wọ́n ti fi lé lọ́wọ́. Ó fi lé ẹ lọ́wọ́. Wọ́n fi lé ẹ lọ́wọ́. Ẹ́ńfúlọ́pù tó kí ajíṣẹ́ mi o. Wọ́n fi lé ẹ lọ́wọ́. Ẹ́ńfúlọ́pù tó kí ajíṣẹ́ mi o. Wọ́n fi lé ẹ lọ́wọ́. Lẹ́yìn owó àpò tó kún lápò yín. Wọ́n fi lé ẹ lọ́wọ́. Ẹ ti soríire ajíṣẹ́ mi o. Wọ́n fi lé ẹ lọ́wọ́. Ẹ dábẹ́ wálé. Wọ́n ti fi lé yín lọ́wọ́. Wọ́n fi lé. Àdúrà yẹn pọ̀ kábíyá mọ́mọ́ dìde owó àdúrà. Allahu Akbar. Ṣéhù. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Ẹni tí ó jèrè jókòó ibi yín ó gbọ́dọ̀ jẹ́yọ̀ ọmọ. Tó kù nù. Tó kù nù kò sí mọ́. Ṣé rí àbábùsẹ̀mí ìwé sábà ṣọ́ọ̀tì láàrin náà tẹ́lẹ̀. Wàláì. Ọlọ́run ló kọ tiwọn bẹ́ẹ̀. Ọlọ́run ti kọ ti ń nèrè. Kó mọ̀ kọ tẹni tó wá láti Ìlọrin níyà ló kù. Sijaratan lan tabura. Àbá àwọn olówó láti ebi ò sáfà tó wá láti Ìlọrin. Kò sí àmọ́ wọ wáìtì. Wọ́n dákọ̀. Ẹ dákun nísìnyí, a máa lọ síbi ètò tó tún kàn. Inshallah.